bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Gbogbo ẹ̀yin mùtúmùwà tí ẹ ń sọ èdè Yorùbá, mò ń kí yín wípé ẹ kú oríire. Ẹ̀yin mùsùlùmí jákèjádò àgbáyé, ẹ kú àmójúbà oṣù Zulhajji. Ohun tí a fẹ́ bá yín sọ ni wípé àwọn ojúṣe kan ń bẹ fún yín bí oṣù Zulhajji ṣe bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́ náà, gbogbo ìrẹ tí o bá ti dàníyàn láti pa ẹran, rí wípé èékán ọwọ́, èékán ẹsẹ̀, irun abíyá, irun abẹ́ ò fọwọ́ kan nǹkan kan bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, rí wípé ìrẹ náà gbìyànjú láti fi àwọn ọjọ́ 9 àkọ́kọ́ nínú oṣù yìí gba àwẹ̀ torí t'Ọlọ́run Ọba. Tó o bá lè fi gbogbo àwọn ọjọ́ yẹn gba àwẹ̀, àlàmísì ibẹ̀, Monday ibẹ̀ àti ọjọ́ àràfá pàápàá fi gba àwẹ̀ f'Ọlọ́run Ọba. Ojúṣe kẹta, òun ni wípé láti ọjọ́ àkọ́kọ́ tí oṣù yìí ti bẹ̀rẹ̀, gbìyànjú láti máa ṣe tekbirat. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, wallahu akbar, Allahu akbar, walillahil hamd. Kí Ọlọ́run Ọba kó dákun kó gbà ní ìbádà fún wa. Wa sallillahumma wa sallim ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in.